viewers, you're welcome to yet another exciting edition of your favorite cooking program, Super Cook, Alase. So Gbayi. My name is Tolulope Umekunle Sisi Super Cook, your anchor on the program, and today, yes, we are in the home of an octogenarian. She's a mother, she's a grandmother, she's a Iyalode of Osogbo town. She's Chief Mrs. Alake Kolade, and we are in her home right now, and she's going to be our super cook for today. She'll be doing the cooking, and I'm very sure, being an octogenarian, she has something special, something unique, something from the days of our forefathers to give to us, for us to learn, for us to enjoy. Why don't you sit back and relax as we learn? Good evening, ma'am. Good evening. It's nice to be in your home. It's nice to be in your kitchen today. You're going to be our super cook. It's an opportunity for me, now that I'm alive, to say something to all the whole world, especially the Yoruba speaking communities. I'm sad to see that we have, missed a lot nutritionally. No, red palm oil is not known to any family again. First, especially if you ask a child now, do you know what is called dundu? They will tell you what is dundu. If at all they know, they have never seen dundu being fried with red palm oil in their life. It's the same thing with dodo, that is fried plantains. Go to any home now, they are frying their plantains with groundnut oil, not red palm oil. Even akara with red palm oil, they have never enjoyed it. The same thing with meme. Now you can see some of our young ladies, they even prepare egusi soup with groundnut oil, which is very bad. I want to prepare something that may be new, even it will be new, and that is one of the vegetables that we love to eat in Osun State, and especially in Osogbo, and that is yanri. I'm sure most of our children, they've never seen it or even heard of it, but it's available. Yanri is so nutritious, very good. You can eat yanri with any food. I will prepare dundu with red palm oil, and then dodo with red palm oil, and even the seal that people will see how nutritious it is when you prepare your dish with red palm oil. Ọwọ́ ẹni kò kí tán ní jẹ. A gbọ́dọ̀ ṣọ́ra fún nǹkan tá a máa ṣe kó tó di pé a ṣe láì fọwọ́ kò dáa rárá. Àti ọwọ́ èèyàn lè jẹ ìjẹkújẹ, ó dẹ̀ lè fa àrùn kọ́lẹ́rà, oríṣiríṣi àrùn ló lè wá. Tá a bá ti fọwọ́ wa báyìí nísìn, àwa bẹ̀rẹ̀ gbogbo nǹkan tá a fẹ́ ṣe. This is my yam peeled, and then it's better to boil this yam so that you can enjoy it, and then the palm oil will be able to sink inside. The same thing with dodo. I've cut my plantain into the size that is very nutritious and easy to eat. I want to boil my yam now. This stew, I prepare it with red palm oil, as I've told you, and all the ingredients, the pepper, onions, tomatoes, everything. Prepare your soup. You make sure that you get your red palm oil ready. And this is what I'm going to put in my pot now, as you can see. You leave it for some time, maybe 2-3 minutes. I always like to add water. This is not ordinary water, the water from the ground pepper. So that we can have enough. Iyọ̀ tá a máa fi sóúnjẹ wa kò gbọ́dọ̀ pọ̀ jù. Torí iyọ̀ púpọ̀ jù wàhálà ní fún ọkàn.
ẹ̀fọ́ yanrin ẹ̀fọ́ tó dáa ni ó ní oríṣiríṣi iṣẹ́ tó ń ṣe kódà bẹ́ẹ̀ ṣe rí oògùn ní ẹ̀fọ́ yanrin o gbogbo àwọn tó ti mọ̀ ń pa rẹ̀ wọ́n fi ń ṣeré ṣùgbọ́n torí pé tá a bá fẹ́ lọ tí wọ́n bá fẹ́ lọ já ẹ̀fọ́ yanrin tìdítìdí náà máa ń tú torí náà ó ṣeé ṣe kó jẹ́ pé òkú tó wà ń bẹ̀ la gbọ́dọ̀ fi fọ̀ dáadáa lẹ́yìn tí a bá hàn tán. Mo ti fọ ẹ̀fọ́ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́yìn tí mo fọwọ́ mi dáadáa kí n tó ṣe gbogbo nǹkan omi ẹ̀fọ́ ti hó báyìí ẹ̀fọ́ yan yóò jẹ́ ẹ̀fọ́ tó dàbí ẹni pé ó yẹ ká bọ̀ díẹ̀ ní pé ó le so kì í ṣe pé ká bọ̀ kó wá di ewédú sórí iná àkíké rárá nígbà ilẹ̀ mọ́ pẹ̀pẹ́gẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́ irọ́ o a máa ń fi ẹnu pàdé ẹ̀fọ́ ni tí a bá ń jẹ àti gbogbo irú àti gbogbo ẹ̀ náà là á máa kó jẹ pọ̀ àkíké rárá bó ṣe wà náà ni a ṣe láfìsí ẹran adìẹ rèé lẹ́yìn náà ṣe rí i. ẹja gbígbẹ ni a ti fọ òun náà pẹ̀lú iyọ̀ tẹ́ bá fọ ẹja yín pẹ̀lú iyọ̀ gbogbo yanrìn kéékèèké yẹn á lọ sísàlẹ̀ ẹ fọ bí ẹ̀mẹ́ta ẹ fọ iyọ̀ yẹn sórí ẹ̀ bẹ̀tẹ́ náà bá rí orí abẹ́ ìsàlẹ̀ yẹn gbogbo ní tẹ́ máa dànù yẹn ẹ rí i pé yanrìn kéékèèké tó máa ń pàkúta yẹn ó wà ní ẹ ti fọ dànù. máa wá ẹkúṣẹ́ látàwọn kí nǹkan tá a gbélé náà kó tó fi jiná ẹsẹ̀ ọkọ̀ sọ díẹ̀ nínú ìgbé ayé láti kékeré tẹ́ fi wá mú oúnjẹ sè tẹ́ fi ń dáná tí mo gbẹ kàn fún wa níbi ẹ̀. iṣẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn tó bí wa wọ́n sì wò wá dàgbà èrò ọkàn wọn ní pé àtẹ́lẹwọ́ ẹni òun tán ní jẹ wọn ò ní gbàgbọ́ sí pé kéèyàn lọ máa ra oúnjẹ jẹ tàbí kí o gbá bọ́ fún ọmọ kó fún lópin lọ oúnjẹ jẹ oúnjẹ tí a jẹ mọ́ ògìtá mu a sẹ̀nu torí náà wọ́n fi eléyìí kọ́ wa tán bá dẹ̀ ń ṣe oúnjẹ kí á ká tán bá ń ṣe oúnjẹ a gbọ́dọ̀ dúró tí a máa wò ó sì máa fi hàn wá epo rèé o iyọ̀ rèé even kò sí ẹ̀rọ ńgbà náà wọ́n ti gbé ata fún wa tá a lọ pẹ̀lú ọwọ́ a sì ń ṣe oúnjẹ ìtàn bí a ṣe tó ó yá ti bàbá yín rè táwọn àlejò tó wá rè ti gbogbo yín náà rè torí wọn àgbà kẹ́nìkọ̀ọ̀kan máa jẹun lọ́tọ̀ọ̀tọ̀ ní ìdílé tiwa wọ́n ní ká bá a ní ìfẹ́ ara wa ọmọ ilé Ṣàbínú yọ ní ìlú Òṣogbo ni bàbá mi màmá mi jẹ́ ọmọ ilé Ọ̀tá Òròjú nísàlẹ̀ Ọ̀ṣun ilé ọkọ mi ní ilé Agbódùà ní Òṣogbo. so gbogbo ẹ̀ lọ ẹ ṣàfikún Òṣogbo ní ọ̀tún o ní ìṣàtọ̀rìn wa orí yín náà fi sọlẹ̀ sí Òṣogbo ẹ wá kó gbogbo ẹ̀ tí wọ́n ní ẹ tún fẹ́ lọ́kọ̀ ní àlóṣogbo yìí náà ni Òṣogbo ìlú àrò ọ̀rọ̀ kí àṣàlà àrè ọ̀pẹ́ tà wá àrè pẹ̀tà wọ́n gbà o Ọ̀ṣun Òṣogbo pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ ọlọ́mọ yọyọ tẹ́lẹ̀ rú àgbo àgbàrá àgbo lọ́sùn fi ń wo ọmọ rẹ̀ kí dókítà ó tó dé àbímọmọ dáná lé Ọ̀ṣun là ń pòwé mọ́. Kò sí dandan wọn omi Ọ̀ṣun tí wọ́n bá fẹ́ ni bó o fẹ́ bímọ ni bó o fẹ́ àwòye ni tí o pé èèyàn bímọ tán wọ́n wá ń dáná pé irọ́ omi tútù náà wọ́n fọ́ ọmọ wọn náà làwọn náà wò kò sí tí ó ṣe wọn. ẹ̀fọ́ yìí ẹ̀fọ́ Ọ̀ṣun ni bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ yanrin ẹ̀fọ́ tọ̀ṣun ni ó yẹ kí a máa fi àlùbọ́sà sí oúnjẹ wa dáadáa níwọ̀n ọ̀pọ̀lọpọ̀ tó bá mọ iye gan bẹ́ẹ̀yàn bá ń jẹ àlùbọ́sà ní tútù oúnjẹ tó dáa lára ni àlùbọ́sà ni mo ti gé tọ́bẹ̀ mi bá fẹ́ jiná lèmi máa ń dà á sí torí pé kí ni tẹ́ bá ti dé ó sèjù kò wúlò mọ́. ẹ̀fọ́ wa tí mò ń sè ó jẹ́ ẹ̀fọ́ tí mo sọ pé ó máa ń le láti ilẹ̀ wá torí náà kán díẹ̀ a máa fi ń bọ̀ kán díẹ̀ náà mo fẹ́ fi sí kì í ṣe púpọ̀ o tí ó bá ṣe é ṣe láti ilẹ̀ wá gbòmí yẹn kó a ti lè fi kán yẹn sí i ó jẹ́ pé
kó fi lè bọ̀ kó fi lè rọ̀ lẹ́nu pàápàá fún àwọn mọ̀mọ́ wa tárí pọ̀pọ̀lọpọ̀ kò sí yín lẹ́nu mọ́ kò sí lẹ́nu àbàbà wọn sì lè mọ̀ jẹ ẹ̀fọ́ yìí ó mọ̀ jẹ́ pé kò ní ṣe gerege lẹ́nu wọn. nísìnyí iṣu ti jiná gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí kó lè rọ̀ dáadáa lẹ́nu náà ní jíjiná yìí tó bá ṣàsìkò tí iṣu ègbodò dé ó lè má jẹ́ pé àátùn nídìí láti ṣe é. mẹ́sàn-án náà pé ṣé a gbọ́dọ̀ ṣe iṣu. kó lè dùn lẹ́nu képo ó lè wọnú ẹ̀ onígbàgbọ́ la gbọ́dọ̀ bò díẹ̀ iṣẹ́ pé kó jiná kó wá dàbí àsáró. ata ẹ̀fọ́ kì í kúnná o àmọ́ wẹ́ ata ẹ̀fọ́ ni ẹ̀rí pé yàtọ̀ sí ata èyí tí mo fi ṣe ọbẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n gbogbo èròjà náà ló wà ń bẹ̀ téèyàn fi ń ṣe bẹ̀ ata rodo wà ń bẹ̀ tìmọ́tì wà ń bẹ̀ tàtàṣé wà ń bẹ̀ àlùbọ́sà wà ń bẹ̀ tó pọ̀ òun rìn ata ẹ̀fọ́ àmọ́ wẹ́ ni o. wóró wá lè èèyàn fi ń ṣe ẹ̀fọ́ torí irú pẹ̀tẹ̀ èèyàn máa fi ṣe bí ẹ̀fọ́ ewédú. edé funfun dáa torí kò ní ẹ̀gún púpọ̀. láti jiná báyìí ó bẹ́ẹ̀ mo ṣe sọ o tó ká bẹ̀ ẹ̀fọ́ wá sí lókù bẹ́ẹ̀ mo ti sọ àkègé ẹ̀fọ́ yanrin o torí ká máa gbé sẹ́nu báyìí tá a bá ń jẹ náà ni ìrọ̀ ọ̀pẹ̀ àbí ló dáa jù ló sì dùn jù. yókù dùndú tá a fẹ́ dín àti dòdò pẹ̀lú epo pupa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wọn àti ẹ̀rí dùndú elépo rí àti báyìí tí wọ́n rí o. tí ẹ bá fẹ́ ẹ bu epo sí báyìí kẹ́ ẹ máa kó dùndú yín sí kẹ́ ẹ máa kó iṣu yín sí tẹ́ ẹ bá fẹ́ ẹ kọ́kọ́ fi iṣu tẹ́lẹ̀ kẹ́ ẹ wá depo lé lórí. mo sọ fún wọn ní àṣẹ iṣu ìdíẹ̀ àsìkò iṣu ẹ̀gbẹ́ rèé àwọn afẹ́ kí ó dàbí ẹni pé iṣu yẹn kọ́ kò le jù tí à ń bá ń fi dídùn jù òun náà mo fẹ́ kó sínú epo yìí o. dùndú a máa dín dòdò náà pẹ̀lú epo pupa epo dòdò olóròró ẹ dákun epo dòdò olóròró ẹ má jẹ́ fi kọ́ àwọn ọmọ ìwà ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn kì í tó ọmọ ọdún ogún ọdún ìbò lẹ́rìí lójú wọn. òróró tó ń jẹ́ kí ojú máa dùn. bẹ́ẹ̀ ni láyé ẹjọ́ àwọn ọ̀gbọ́dọ̀ jẹ òróró àwọn òbí wọ́n sọ pé ṣé o fẹ́ kójú ẹ̀ fọ́ ni ọ̀pọ̀lọpọ̀ bàbá wọn wọ́n pọ́gọ́rùn-ún ọdún wọ́n jù bẹ́ẹ̀ lọ wọn ò lo gíláṣìsì wọn ò sì fi kankan ni. ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ dín dòdò yìí a fi iyọ̀ díẹ̀ sí kò náà iyọ̀ náà gbọ́dọ̀ pọ̀ jù a kàn fi díẹ̀ sójú ẹ̀ ni sórí àdẹ̀ fi ṣíbí rò pọ̀. tá a bá ti ń di a fi omi tútù díẹ̀ sí eléyìí á fún epo ní àǹfààní láti fódùn láǹfààní láti fa ewu dáadáa a ti ń wa dùndú wa báyìí o. ó ti wà ńlẹ̀ báyìí o dùndú náà ti wà ńlẹ̀ àti dín dòdò ó kù ata díndín la fi máa ń jẹ epo náà dẹ̀ ní a fi dín ata yìí ata náà ni ó játa tí òun kúnná náà a dẹ̀ máa rí àlùbọ́sà wẹ́wẹ́wẹ́wẹ́ sí. dòdò wa ti jiná o a ti fi gbogbo ẹ̀ sí a ti rí àlùbọ́sà wẹ́wẹ́wẹ́ sí a ti fi epo náà sí ó ti jiná báyìí ká máa bù lórí dòdò àti dòdò wa ní jíjẹ ni o.
kí àbá fẹ́ fi wàhálà àbí àìmọ́ ṣe bá àwọn ọkọ wa ká gbé pọ̀ mọ́ sí ká gbé kinní sí ká tí ń jẹ́ ètò ti dáa báyìí o gbogbo ọkọ nìkan ni ó ní àǹfààní láti fún lówó pọ̀nmọ́ tẹ́ máa gbé sí ìlú tẹ́lẹ̀ lè ṣe pátápátá kó ohun èdè kó sọ́nù kó dà sí òun èdè lẹ́rí tí èdè funfun ẹ̀mọ́ ní dandan máa bá fowó pọ̀nmọ́ lẹ̀ fẹ́ rẹ̀ sí i. Àlùbọ́sà dáa púpọ̀ ẹ bá ti ráwọn bíi India yẹn ni tútù ni wọ́n máa jẹ wọn kì í jẹ àlùbọ́sà ẹ̀wà náà tá à sì ń jẹ sàláàdì ẹ̀ rí i pé tòmátì àlùbọ́sà náà ni. Now the dining is set and we're ready to hit this dundu, plantain, and of course ẹ̀fọ́ yanri. And you know the special menu for today is palmoil, yes, as prepared by our mother. There is need for us to increase the consumption of palmoil because of the nutritional value. So stability ó ti wà nílẹ̀ fún wa báyìí ká wá jẹ dùndú elépo dòdò elépo àti dùndú pẹ̀lú ata dùndú ká tún wá fomi ọbẹ̀ jẹ ara ọ̀tọ̀ òun ni super cook Alase òun ni tèmi yìí and Alase wa super cook wa tèmi àwọn ni Iyalode Osogbo Chief Mrs. Alake Kolade ẹ kú iṣẹ́ látàárọ̀ màmá wa pé àlejò wa lọ́sẹ̀ yìí Alase wa Alase tó Gbayi ni kí a grandmother an octogenarian to go into the kitchen to prepare this. It's not really well, I wouldn't say it's not an easy task and I wouldn't say it's so easy. Mama a fẹ́ kẹ́ fi àwọn àlejò yín kẹ́ fi hàn àwọn ará ilé. A kú ìní o Ọlọ́run Olódùmarè a mọ̀ wá pẹ̀lú wa. Oúnjẹ ayọ̀ la máa jẹ o. Oúnjẹ rọ́jú jẹ ẹ̀mí gbọ́n jẹ o. Bàbá wa tẹ́ rí Ambassador Ṣìyàn Bọ́lá bá wa. Ẹ̀gbọ́n mi rèé ó ní olórí ẹbí fún Jayeọlá Adékúnlé Jayeọlá àwọn ni Iyalode Èkó Ìndì. Ẹ ṣeun màmá wa ẹ káàbọ̀ ẹ kú rìn àmì o ẹ máa lọ ẹ máa bọ̀ àmì. ẹ ṣàbínú yọ náà ni àbúrò mi ni ọmọ mi náà sì ni nílé ẹ ṣàbínú yọ tí wọ́n ti bí a Ganiyu Rájí náà. Now I'm ready to have a taste of this dundu, ẹ̀fọ́ yanrin, and fried plantain. Bàbá wa, báwo ló ṣe? Wọ́n ní ojú láti mẹ́kọ̀ọ́, ẹ̀lẹ́kẹ́ láti mayọ̀, ọbẹ̀ tó dùn, àbá fi sẹ́nu àgbọ̀dọ̀ dání. Èyí ló fi rán alé tí páwọn ìyá wa ń jọ àwọn Alase ni wọ́n. Ẹni ọba tó lè wà á mọ̀ pé àwọn nǹkan tá a ti sọnù láyé ìjọhún kò ní ìrìn. Gbogbo ìtayà àwọn ọmọ wa wọ́n ń ṣe tí wọn ò ní fepo ṣe. Epo òróró ni wọ́n máa lò. Ẹ wò yàtọ̀ báyìí. Ẹ wò bí lè ṣe dùnmọ̀rìnmọ̀rìn lẹ́nu. Bàbá wa. Èyí dùn púpọ̀ o. Báwo ló yẹ lẹ́nu sí? Ní ìgbà táwọn kéékèèké dùn táwọn ọmọ wa bá ṣe ọbẹ̀ pápá ọbẹ̀ tó bá jẹ́ ẹ̀fọ́ tí níwú ní nǹkan bíi 100 meters láti máa gbóòórùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni léṣe rí òórùn rẹ̀ kó sẹ́ẹ̀dì inú wa sì dùn tí èèyàn máa ń jẹ ọbẹ̀ lẹ́kùn kò ní mọ́ ṣàìsàn ọ̀tọ̀ àsọ̀nù sí yẹn. Thank you so much, sir. It is very delicious. Delicious. Okay. Iyalode. ọbẹ̀ tí ayé gbọ́dọ̀ máa jẹ nínú ọbẹ̀ yìí ọbẹ̀ àtijọ́ láyé ìjọ́ tí ò sí nǹkan kan tí àwọn bàbá ìyá wa bá ṣe bẹ̀ tí wọ́n bá ti fi irú sí abẹ́ẹ̀gbọ́ tí wọ́n fi irú sí tí èèyàn bá wà tó bá jẹ
okun máa ń wà lára àlàáfíà ara àìsàn kankan ìwọnú ara gẹ́gẹ́ bí irú oúnjẹ tá a sè yìí ló yẹ ká máa jẹ. Oh, this is very special. Very special. If there's opportunity to have this meal, if only once in a month, one can be sure it's hospital free. I mean, this one guarantees good health. And with this, àríyàn máa jí pépé lórí ẹ̀ máa ran èèyàn lọ́wọ́ láti ronú jinlẹ̀. ẹ ṣe. Because when you are healthy, you have healthy body, healthy mind. àgbà yẹn àdálẹ́ àgbà jẹ yín dà ó yẹ tún kílẹ̀ tó fẹ́ sọ fún wa lórí ètò ìka tó máa lọ. irú oúnjẹ tó yẹ ká máa jẹ rè á jẹ́ inú dídùn fún mi tó bá jẹ́ pé à ń fi irú oúnjẹ báyìí kọ́ àwọn ọmọ wa torí ọ̀pọ̀lọpọ̀ òbí lára mẹ́mẹ́ wá bẹ̀ ó yẹ ká kọ́ àwọn ọmọ wa bọ́n ti ń ṣe irú oúnjẹ ìbílẹ̀ ní àmọ́ sọ pọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ mọ̀ tí ń jẹ́ yánrin ẹ̀fọ́ yánrin sì rèé kódà oògùn ni wọ́n ń fún yàn ní ìlera ó mára yá tó ń ṣe gbogbo ẹ̀ mo ní náà ẹ̀nà mi tó kéèyàn tiẹ̀ wá tún séńjẹ kó rẹ́ni bẹ́ẹ̀ jẹ́ àbá nǹkan ayọ̀ ni o ẹni jẹ oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ rọ́jú jẹ́ ọlọ́run ẹ gbọ́ bàtà ẹ̀fọ́ ọlọ́run jẹ́ kárí bí ẹ̀yin SBC ṣe ń gbé àṣà wa lárugẹ tẹ́ ẹ̀ fi hàn àgbáyé pé àwa ọmọ káàárọ̀ òjíire a ní oúnjẹ látọ̀dọ̀ wa ń bí àwọn oúnjẹ àtọ̀rìn wa oúnjẹ agolo kan ló yẹ ká gbẹ́kẹ̀lé oúnjẹ wa gan ó ti tó gẹ́ ó ti fọ àrùn dànù ó ti fọ gbogbo oríṣiríṣi látòjúrí dé ìsàlẹ̀ oúnjẹ wa ti dáa jù epo ń kọ́ ẹ jẹ́ ká máa fi ṣe gbogbo oúnjẹ tí à ń bá ń jẹ o ẹ ṣe. Wow, and of course from me, Sisi Super Cook. She said something the other time that you don't have to cut this because it has to grow. Oh my God. It's delicious. It's tasty. It's yawning my mouth. You know, it's for yawning. So it's yawning my mouth. It's yawning in my mouth. Okay, we've come to the end of today's program. Super Cook Alase Gbayi. Until I come your way next week. And my name is Tolulope Omikunle Sisi Super Cook. Keep enjoying your food. Keep cooking. Keep it.